burúkú ìbá ti ń wùwà bí nínú ilé ni àpẹ ara máa ń sọ̀rọ̀ fún mi. tó bá jẹ́ wípé Àjàyí mọ̀ wípé ọmọdé òní ní àgbàlagbà ọ̀la ni kí bá tó rúwà tó rí i. Àmọ́ bàbá màá jẹ́ kí Àjàyí mọ̀ pé bíntín láyé. ọmọdé ń ṣe ọ́ ọ̀gbọ́n wọn ní bọ̀ lóun bá fi á sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la ọlọ́run bá fi á sọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la. ayé kì í ṣẹ̀yìn ẹ̀rí ojú ni wọ́n ṣe ayé lórí ènìyàn mú. Àjàyí ọmọ ìgbàgbé ṣe òfin oníwájú pàwọ́ tí pàkọ́ òkú ní ẹran dà sílé ẹṣin. Èmi Moses ní ọmọ Gabriel tó ń lépa ẹ̀mí rẹ̀ láti pa. ìwọ ó tún lórí láyà ó tún wá bá mi nínú ilé mi. ó ti rẹ́ni sọ fún ẹ pé mi kọ́ mo bí ẹ àbí. bẹ́ẹ̀ ni wọ́n ti sọ fún mi. tí mo bá wá mọ̀ wípé ọmọ tó máa pa ọ̀la mi mú ní ẹni ṣé ìbá ti fi ẹgbẹ́ ilé àti ọkọ ẹ aládàánìkan jẹ ní ṣe ríran ṣe rí báyìí wọ́n tún sọ góòdì padà mọ́ wa lọ́wọ́. ìgbà ìmọ̀ ni wọ́n wá sọ. ìgbà ìmọ̀ wà á mọ̀ nsìn nǹkan tí àwọn aládàánìkan jẹ nítorí wọ́n máa ń lójú yẹn rí wọ́. ó fẹ́ràn ìyàwó rẹ̀ ló fẹ́ràn. mo nífẹ̀ẹ́ dáadáa dénúdénú o lè filẹ̀ ńgbà kankan. bẹ́ẹ̀ni bí òkú lọ́jọ́ náà. ìfẹ́ ẹyẹlé ló ní sí ni àbí ìfẹ́ àdàbà. ìfẹ́ ẹyẹlé ni. bá mi parí ẹ̀. wọ́n lẹ́yẹlé kì í bónílé jẹ. nínú ìlú bónílé jẹ kó bónílé mu. gbọ́dọ̀ jọ kó nílé àṣàlọ́ ni o tún dìnnà olólùfẹ́ àbí. ẹni kúrò dáre. bí ẹ bẹ sọ ẹyẹlé kì í bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kó nílé kó yẹ rí. má bínú o ti dánmọ́ orúkọ báyìí àbí kí tiẹ̀ ní. ọ̀pọ̀ ya ń sọ yẹ kí n fún ẹ ní nǹkan nítorí pé mi ní láì kó ya àwọn ìyá ẹ àti bàbá ẹ ṣé wàá lẹ́nu wàá gbà ó fẹ́ àbí kí ló ṣe ọ fẹ́ sọ́gbọ̀n mi bàbá ẹ àti ìyá ẹ ni kí ló sọ́gbọ̀n mi ìyá àti bàbá ẹ ni àbí kí nǹkan tó ṣe gan wàá fẹ́ kí ẹ ńlá ògiri wàá bá wọn wà gbà. ó máa wúlò fún mi ọmọ yẹn máa wúlò fún mi kí lẹ́nu dúró ṣe ó yá move.
Àjàyí ọkọ mi, Àjàyí olúborí mi. Ẹ dìde, mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ṣé o lè? Mo fẹ́ bá yín sọ̀rọ̀ ní ẹ dìde. Ọ̀rọ̀ nípa ọmọ tẹ gbé wáyé kí lè fẹ́ fún mi yẹn ṣe. Orí àmọ́ ẹ bó ṣe wà wọ́n fẹ́ lò ní ṣùgbọ́n alágbé bàbá ò sí ní wọ́n travel wọ́n jẹ́ kí n gbé wa gẹ́rẹ́ tí bàbá ti dé máa gbé lọ fún wọn ó ti pẹ́ tán ti ní wá ru ọmọ yẹn wá wọ́n fẹ́ bá mi fi jó oògùn ní oògùn láyà fún ṣe wà náà ṣùgbọ́n. Ẹ̀rí sọ mo sì mọ̀ pé oògùn tẹ́ fẹ́ ṣe fún àǹfààní ara yín náà ni àmọ́ ojú tó mi fi wò ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ni ṣe wò ẹ̀yin náà wò ó láti ìgbà tẹ́ ti fẹ́ mi níyàwó mi ò gbọ́ pá bẹ́ẹ̀ sì ni mi ò gbọ́ pọ̀ mi ò lówó àrọ̀dà lórí nínú ilé yìí. Ẹ̀wọ̀ gbogbo wàhálà tẹ́yìn náà ti ṣe lórí kébì Ọláyínká kí n lè fi ń ṣòwò kí n sì fẹ́ gbọ́mọpọ̀ nínú ilé yìí. Baálé mi, ẹ jọ̀wọ́ ẹ gbé ọmọ ìfún mi kí n máa tọ́jú ẹ̀ nínú ìgbà tó jẹ́ pé kò sí èèyàn kan tó wà láàrin wa tó mọ̀ mọ̀ wípé àwa kọ́ la bí tàbí kúkú dàgbà náà ṣebí ẹ máa sọ pé ká lọ adopt ọmọ náà ni ọmọ tó wà wọlé tó wà wẹ́rẹ́ yìí